Entertainment TV, your #1 birthday arena. Ó yẹ ẹ kó Olúrẹ̀mí kó kú ọdún. Mr. Olúrẹ̀mí Ọláọ̀fẹ́ ó kú ọdún o. Bàbá ire, aláyé ire, onínú ire. Àpátápàrà ewìdé ó yẹ èrò ẹ̀sìn mi. Ààrẹ Èkìtì lèmi ń lọ nílé bá mi Olúrẹ̀mí ọmọ Ọláọ̀fẹ́. Onínúure aláyé ire ẹ̀dẹ́ ènìyàn tí mo rí tí mo bá ròde. Oko ni mọ́ra bí ẹbí ẹni. Kì í béèrè pé bó tẹnìkan ṣe jẹ́ tonílé tàlejò ní kó mọ́ra. Bí Gàmbàrí bá wọlé rẹ̀ yóò fatapanu kó tó wọ́n lọ. Olúrẹ̀mí Ọláọ̀fẹ́ Olúrẹ̀mí. Àwa bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lágbára tí ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tó mú kó dọjọ́ òní tìyẹ́ tọ́pẹ́ lọ́wọ́ ọjà lókè. Ọ̀pẹ lẹ́jọ́ wáyé tán ti padà. Tìyẹ́ tọ́pẹ́ lọ́wọ́ bàbá òkè tó mú kó rọ́dún. Ààrẹ Èkìtì nílé yín káwá tó máa lọ. Abíọ́dún ló ní kí ọ. Ó ní máa kọ́gà òun gidi dáadáa. Ó wá ní kí ọ kíkì ó délé bàbá tó bí ọlọ́mọ tí ń sáré Èkìtì. Ǹlẹ́ o, ìwọ lọ́mọ mú kákàrà má ṣí sólẹ̀dẹ̀ àjà wá. Ọmọ òye àjà wá fẹ́ múrìnmúrìn lúlẹ̀. Ọmọ ọwọ́ mẹ́kùn láàfin. Ìwọ lọ́mọ oníṣù àrókùrò bẹ́ẹ̀. Ìwọ lọ́mọ alákẹ̀kẹ́ amẹ́ja gbọ́rọ́gbọ́rọ́. Ìwọ náà lọ́mọ mú màálù sọ́dún ìgbàgbọ́. Ìwọ lọ́mọ kátúgbàtúgbà kátúbọ̀bọ̀ dírẹ̀. Mo kí ọ kú ọdún, mo kí ọ kú ìyèdún. Àṣeyí ṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí. Àríyáyá ń ti yá, àríyọ̀yọ̀ ń ti yọ̀. Iná ní sàyà náà tó nílé àlejò wọn ò mọ̀ fọ̀yàyà ṣe tiẹ̀ ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Bó bá ṣe ń lọ re ló máa bọ̀ re. Ó ní bá wọn tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Mo kí ọ kú ọdún, mo kí ọ kú ìyèdún. Àṣeyí ṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí. Happy birthday to you now and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tó yín á padà sínú kókó. Òbí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tán á bẹ̀rẹ̀ bòjò á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ti ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Mr. Olúrẹ̀mí Ọláọ̀fẹ́ ó kú ọdún o. Bàbá ire, aláyé ire, onínú ire. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.